ọmọ Yorùbá ẹ dáríjì mí, ẹ foríjì mí, èmi gangan ni àìdá tó ń gbénú ọmọ ènìyàn, èmi ni ìkà ọ̀dájú. Ọmọ Yorùbá mo ti kẹ́san, mo dẹ̀ ṣetán láti jẹ́wọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Masbi kọ́ ló sọ bẹ́ẹ̀ o, kò ń ṣe Masbi TV ló sọ bẹ́ẹ̀ o. Ta ló sọ? Ẹ̀sùn mọ̀ bí jájọ gbẹ́ni tó sọ. Ọmọ Yorùbá, kábíyèsí Elédùmarè, ẹ má jẹ́ ká torí nǹkan tí a fẹ́ jẹ, ẹ má jẹ́ ká torí pé wọ́n fẹ́ fún wa lówó, ẹ má jẹ́ ká torí material things ká bà nǹkan tó dáa jẹ́. Ọmọ Yorùbá, ẹnìkan jẹ́wọ́, ó ní ká bóun bẹ olóyè Sunday Igboho, ó ní ká bóun bẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ó ní ká bóun bẹ bàbá Akíntóyè, ó ní ká bóun bẹ ẹbí Àdògán, ká bóun bẹ ẹbí Afáfàtáì, ká bóun bẹ ẹbí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti di aláàbò ara tàbí tó ti sọ ẹ̀mí àwọn nù nínú ìrìn àjò yìí. Ó ní ká bóun bẹ̀ wọ́n. Ẹ ṣe àwò, kí ló ṣẹlẹ̀? Gbogbo alámá gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri, ẹ jẹ́ kó dé gbogbo ibi tí àwọn tó sọra wọn dọ̀tá olóyè Sunday Igboho, ẹ jẹ́ kó dé ibi tí wọ́n wà. Àwọn tí wọ́n sọra wọn di ọ̀tá ọmọ Adéyẹmọ, tí ò tiẹ̀ mọ̀ bóyá wọ́n exist, tí ò mọ̀ bóyá wọ́n wà láyé, ẹ bá wa ṣe kí ni, ẹ bá wa pín fídíò èkó dọ̀dọ̀ wọn. Kábíyèsí Elédùmarè, àwọn àgbà bọ̀ wọ́n dárin kan, wọ́n ní ire ló bá wọn o máa ṣe lọ, ìkà ló bá wọn o máa ṣe lọ, gbogbo ohun tó bá lè dá lára o Ọlọ́run ọba ń wò ọ́ o, tẹ́ra mọ́. Orin ẹ̀ ò ṣe orin lásán, orin tó nítumọ̀ ni. Orin àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni tó máa ń kọ fúnra wọn lọ́jọ́ alẹ́. Kábíyèsí ọmọ Yorùbá, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, eléyìí gbẹnu tán. Àṣé ọ̀rọ̀ tí pásítọ̀ Tibetan sọ, tí wọ́n ní gbogbo àwọn ọ̀tá, gbogbo àwọn tó bọ́ sínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀, àṣé gbogbo wọn làṣírí wọn sì máa tú. Àṣé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ohun tó ṣẹlẹ̀ nílé olóyè, àṣé gbogbo wọn ni wọ́n sì máa jẹ̀yà wọn. Ṣé mọ̀ pé sísà mi Lédìké wọ́n pariwo àwọn Fúlàní kan síta lẹ́jọ́ mẹ́ta ìtọ́ mú tó jẹ́ DSS. Àwọn tó kọ̀ǹfẹ́sì wọ́n ṣe DSS, àwọn tí wọ́n lò láti wọnúlé olóyè. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá kan jẹ́wọ́, ó ní 180 million lọ fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn táwọn ṣe ọṣẹ́ yìí láti destroy Ìgbòho, láti destroy Yorùbá nation, láti destroy hope gbogbo ọmọ Yorùbá. Torí àwọn mọ̀ wípé olóyè Sunday Igboho nìkan àtàwọn tó lọ́hún yàn ni wọ́n gbé movement dání. Àwọn mọ̀ pé tí olóyè Sunday Igboho tó bá mú wọn kúrò lọ́nà, kò ní sí tó ń jẹ́ Yorùbá nation mọ́. Ìgbàgbọ́ àwọn ń gbà yẹn. Àwọn kọ́ làwọn ṣe o, àwọn Fúlàní kan ló gbéṣẹ́ fáwọn. Iṣẹ́ táwọn Fúlàní yẹn gbé fáwọn, nígbà tó gbé déwájú àwọn rí bí opportunity láti dolówó, láti dọlọ́lá. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ó mà ṣe o. Ọlọ́run dẹ̀ ṣe, Olúwa mi Ìgbòho ṣá wà láyé, bàbá Professor Banji Akíntóyè wà láyé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá sórí platform Masbi TV, irọ́ ló ń pa kìnnìkan, ẹ jọ̀ọ́ ẹ fi platform Masbi TV lẹ̀, ẹ filẹ̀ fáwọn tó wà positive, ẹ filẹ̀ fáwọn tí wọ́n kórìíra Masbi, ẹ filẹ̀ fáwọn tí wọ́n nígbàgbọ́ ní ọ̀rọ̀ tí Masbi TV bá sọ. Mo ṣẹ̀ṣẹ̀ bá bàbá mi olóyè Sunday Igboho ṣe bá wọn sọ̀rọ̀ tó sì sìn. Wọ́n ní báwọn náà ṣe rí nìyẹn o.
máa yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ọmọ méje lòun bí, ẹ máa gbọ́ o, ó ní ọmọ méje lòun bí, ó ní nígbà tí wọ́n fóun ní ọ́fà yìí òun lọ lé òun lọ bá àwọn ọmọ òun bí ọmọ méje, ọkùnrin 4, ọkùnrin 5, obìnrin 2, ọkùnrin 5, obìnrin 2. ẹyọ kan nínú àwọn ọkùnrin yẹn ó yarí kanlẹ̀, ó ní láéláé òun ò fọwọ́ sí, bàbá òun ò dẹ̀ gbọdọ̀ ṣe é. Ó ní nítorí nǹkan yìí lọ́mọ òun ṣe kọ̀ òun ní bàbá tóun fojú rí mọ́ di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn 6 tó kù tí wọ́n sọ́pọ́ọ̀tì ideology òun, táwọn náà rí gẹ́gẹ́ bí ọ̀nà, gẹ́gẹ́ bí opportunity tó lè má ṣẹlẹ̀ mọ́ táwọn àfi jáde láyé pé 180 million pẹ̀lú oríṣiríṣi benefit lọ́tùn lósì. Róòlù wo ló play nù kìíní? Róòlù tí wọ́n play ní pé àwọn ni wọ́n lò láti access inú ilé Olóyè Sunday Igboho allegedly, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mí síbẹ̀, àwọn ni wọ́n lò. Ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí Ìbàdàn ló ń gbé, kó tó di pé ó jẹ́wọ́ yìí lọ́pọ̀lọpọ̀ èèyàn náà ti fura sí. Òun ló ń communicate pẹ̀lú wọn, ó wà nílé, ó wà báyìí, ó ṣe báyìí, gbogbo nǹkan tó sọ fún wọn 95% ẹ̀ confam ni Olúwa mi wà nílé. Wọ́n dẹ̀ wà nílé lóòótọ́, wọ́n dẹ̀ ti gùnkè lóòótọ́, wọ́n ti lọ sùn. Òun ló fi mú fínlẹ̀ tó ṣe gbogbo ẹ̀, kó náà tó kọrí sí létí ẹ̀. Ó gbowó. Owó tó gbà, owó Emi Oloye Sunday Igboho. Kò sí òní kan o, 8 ni wọ́n. No, ṣé 8 ni wọ́n sá? I think they are. Ṣé 8 ló kù yẹn fún mi àbí 9? Mi ìfẹ́ gbé síra wọn. Bí a 8 àbí 9 tí bá wo ìwé tí mo kọ sígbà tẹ tó ṣàlàyé fún mi. I think they are 9, number 9. Ìyẹn àwọn tó fún ní 180 million táwọn Fúlàní fún. Wọ́n dẹ̀ tún sọ fún wọn pé lẹ́yìn tẹ́ bá ṣiṣẹ́ yìí tán, tẹ́ bá tún fẹ́ bèrè àṣetọ́tọ́ láti fún yín. Kò ń ṣe ẹni yìí ó jẹ́ ká mọ̀ wípé aláàkọ́ táwọn máa wá kọ́ nìyẹn. Àwọn ti wá lọ́lákọ̀ọ́kọ́ bọ̀ iṣẹ́ já, in the sense that gbogbo àwọn tájọ́ ń ṣe rálì, tájọ́ ń ṣe gbogbo ẹ̀, àwa ń bẹ̀ bám. Òun gbọ́dọ̀ gbọ́n wọlé, òun ti bẹ ní pé òun wá kí olóyè ilé kan iṣẹ́ yẹn jáńjọ́ yẹn. Tẹ́ bá dẹ̀ rántí ẹ rí pé mẹ́ńtọ̀ mi bàbá mi Ọláyọmí Kóìkì wọ́n sọ̀rọ̀ kan gbà kan. Wọ́n ní kó tó di pé wọ́n raise alarm, kó tó di pé Pélédìké raise alarm, bàbá mi Ọláyọmí Kóìkì àtàwọn kọ̀ọ̀kan wọ́n ti raise alarm wípé wọ́n ti fẹ́ wá àtàkì Olóyè Sunday Igboho, wọ́n ti dé orí ọ̀rìn nìkan tó sá lọ́ngbà yẹn. Ẹ máa fọkàn fi bọ́rọ̀ yìí lọ o, kẹ́ lè mọ̀ wípé Ọlọ́run ló gbé Igboho dìde, kò kí ń ṣe èèyàn. Wọ́n ṣe bó ṣe máa ṣe. Ọlọ́run fàjùlọ àwọn òbèrè yẹn, wọn ò rólóyè pa. Now, kó tó di pé kásàlà bọ́ọ̀sì lọ́sàn-án, àwọn Fúlàní tún ti fáwọn wèrè ní about bóyá Canada 150 million sọ fún wọn kíṣẹ́ tó wá já nírọ̀lẹ́ pé pẹ́pẹ́sẹ́ o pé olóyè òkú o kìnìkan o, ó ti sọ̀rọ̀ ní BBC o, ibi tí wàhálà ayé òun ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó náà òun bímọ 7, ẹ má gbàgbé o, ìkànnì wọn ò support ẹ̀, ó kọ̀ ní bàbá. Ó dẹ̀ náà òun fojú rí yẹn mọ́ up to mo ṣe sọ̀rọ̀ yìí. Àwọn 6 tó wá kù nu wọn, kábíyèsí Elédùmarè. Bá wí fún ni ká gbọ́, bá wí fún ni ká gbà. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, láti wákàtí tí Olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ síta pé DSS ló wá àtàkì ilé àwọn o,
kìnìkan o. Ṣé ẹ mọ̀ pé awuyewuye ọ̀rọ̀ kan ń lọ kó tó di pé àwọn DSS sọ̀rọ̀ ni wípé àwọn pé wọ́n kó àwọn babaláwo wá, kò sí irọ́ ńbẹ̀ o, kọ̀nfáàmù ni wọ́n kó babaláwo wá tí wọ́n ru oríṣiríṣi igbá, tí wọ́n ru oríṣiríṣi kùkù according to nǹkan tá a gbọ́. Ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, kí ó tó di pé wọ́n gbéṣẹ́ yìí fún un, kò jẹ́ nǹkan kan. Ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run, ọlá Ọlọ́run àtọlá olóyè Sunday Igboho lẹni yìí náà fi ń mú àwọn èèyàn, lòun náà fi ń dín èèyàn láwùjọ. Ìyẹn ni tó gbowó ẹ̀mí ẹ̀ yìí. Ó mà ṣe ọmọ Yorùbá. Nígbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ yìí, mo pe bàbá mi olóyè Sunday Igboho, wọ́n ní ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwọn náà ṣe rí nìyẹn. Ọmọ Yorùbá, lẹ́yìn tí olóyè Sunday Igboho sọ̀rọ̀ egbèrègbè, ó ní àpẹẹrẹ tóun kọ́ máa kọ́kọ́ rí ni pé àtòun àti ọmọ òun 6 tó kù, àwọn bẹ̀rẹ̀ sí ní kó tútù mú àwọn láti inú. Ìkan wá wà nínú wọn tó jóbìnrin, ìyẹn strong díẹ̀, kò àṣẹ ó sì wà nípò láti lọ bá wọn rògùn, bá wọn ra gbá, bá wọn ra wo, eré làwọn pè. Nígbà tó jú lásán gbàtàpá ò fẹ́ ka mọ́, wọ́n lọ sọ́spítù, best hospital, wọ́n náwó, wọ́n nára, àìsàn yìí ń peléke sí ni. Ìtò ń bá wọn lọ tó bá wọn bọ̀ náà, ìyẹn náà ti gúnlẹ̀. Nígbà tó yá, ó dàbí pa ara wọn kọ̀ọ̀kan fẹ́ yánu wọn, àwọn yẹn wò pé hey, àfi káwọn ya sá kúrò lù, káwọn lọ síbi tí wọ́n ti mà wọ́n tẹ ọkọ̀ létí, wọ́n kọjá sílùú Libya. Nínú ọmọ mẹ́fà, ó dàpọ̀ náwọn méjì, bóyá méjì ni wọ́n lọ sí Libya. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n wà nínú ẹ̀wọ̀n ní Libya for a very serious offence wọ́n dẹ̀ wà guilty of. Àwọn tó wà Nàìjíríà náà, a gbọ́ pé allegedly àwọn yẹn náà wọ́n wà lẹ́wọ̀n of a guilty serious crime. Òun tóun jẹ́ bàbá, òun ti gbẹ tán, òun ò lágbára láti yọjú sí prison, kò lágbára láti sáré, gbogbo owó tí wọ́n fún ó ti ná tán, owó yẹn ti tán sórí àìsàn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, àwọn Fúlàní tí wọ́n gbéṣẹ́ fún, ẹ má gbàgbé o, mo ní ó dà kí wọ́n tún fún ọ ní another 150 million. Àwọn Fúlàní ẹni kó dá owó àwọn kó dá owó kejì táwọn fún kó dá padà, ó ṣàgídí kò dáwó yẹn padà, ó sá kúrò n'Íbàdàn, ó sá lọ síbi tí wọ́n ti mọ̀. Owó yẹn náà orí àìsàn ló ná gbogbo ẹ̀ sí. Ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀, Kábíyèsí Elédùmarè. Tí ó bá ń ṣe pé àwọn tó sọ̀rọ̀ yìí fún mi, wọ́n ní kí n má fi gbẹnu sọ̀rọ̀ tán ni, ó láwọn kọ̀ọ̀kan tí mi bá lámọ́lẹ̀ ní ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ l'Olúwa wí. Mo fẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá ká mọ̀ kankan o. Mo fẹ́ ká mọ̀ wípé ohunkóhun tẹ́dà bá mọ̀ ṣe kó tẹra mọ́. These are not the first people tó máa gbowó láti bà nǹkan jẹ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nísìnyí, máa yìí kò jọ èrò ayé, kò jọ èrò ọ̀run, òkú ayé. Wọ́n ní ó ń tọrọ jẹ ní báyìí, bí kò pògì kan fún káwọn tí ò mọ̀ gbé fún ní ibi tí wọ́n ló wà. Ó kọ́lé ra mọ́tò, gbogbo ẹ̀ gbágáhùn, ó tà lórí àìsàn. Nísìnyí kí ló jẹ́ èrè ẹ̀? Ó ní òun mọ̀, kò ń ṣe olóyè Sunday Igboho nìkan lòun ṣẹ̀. Ó lóun ṣe olóyè Sunday Igboho, òun ṣe family Chief Sunday Igboho, òun ṣe ẹbí Àdùgàn, òun ṣe ẹbí Àfà Fàtáì. Ẹ wò yẹ fi kọ́gbọ́n. Ọmọ Yorùbá,
gbogbo tó ń dán kọ́ ni wúrà. Wọ́n ti máa ń sọ pé àwa Yorùbá ìran ọ̀dàlẹ̀ ni wá. A lè change narrative yẹn. Pàápàá jùlọ bàbá yìí sìn ó ní òun ò tiẹ̀ béèrè dáríjì pé kóun fi ṣe kinní kan, òun béèrè dáríjì kó tẹ̀ dáríjì òun kẹ́lẹ́mìí tó gbà. Ó lóun mọ̀ pé òun jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Kódà ó sọ débi pé ó lóun jẹ̀bi ikú, òun jẹ̀bi gbá bọ̀yẹn ò kan àwa. Àwa mọ̀ wípé ara tó ní ló fi jẹ́wọ́ for good 4 years. Kára máa nìyàn bẹ́yẹn, kíkọ bẹ́ẹ̀ máa ṣe kó má sọ̀rọ̀ síta. Ó ti gbìyànjú bóyá one way or the other kóun fi yí kúrò lórí àìsàn yẹn kò wọ́ọ̀kì ni. Ọ̀pọ̀ àfàfàtà yẹn ẹni ẹlẹ́ni ẹ̀gbọ́n ṣe Sunday Igboho tó níyàwó tí wọ́n lọ́mọ, tó ní àwọn tó gbẹ́kẹ̀lé wọn, tó ní àwọn tó yẹ pé àwọn ló ń sponsor àwọn ọmọ wọn fún school fún everything. The same thing with Adogan. Adogan is a multi-millionaire. If not a billionaire, is a millionaire. Wọ́n ní owó débi tí ẹgbẹ́ wọn lówó kọjá abẹ̀. Mọ́tò l'Adogan máa ta, mọ́tò ló ń tà. Ọlọ́run tẹ́ wọn débi pé wọ́n ní àwọn ọlọ́pàá personal ọlọ́pàá tó ń tẹ̀lé wọn. Wọ́n sọ ọmọ wọn di ẹni tó ní bàbá mọ́. Àdúrà tó bá tọ́ sẹ́ni tá à ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn tó fún mi ní information yìí mo bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ dárúkọ wọn fún mi. Wọ́n ní rárá máì tí wọ́ọ̀rì kò tó àsìkò. Tó bá tó àsìkò a máa fún ẹ fọ́tò wọn, à á fún ẹ lórúkọ wọn, wàá gbé jáde. Ọ̀rọ̀ tá a sọ fún ẹ yìí lọ sọ kọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè fi kọ́gbọ́n. Kọ́ lè mọ̀ wípé ẹni tọ́lọ́run bá gbé dìde èèyàn ò lè gbé ṣubú. Kí ló fà á tí mo fi mọ́rọ̀ ìwá? Ẹ tí gbọ́n kankan o, mo sì láwọn kankan náà tí mo fẹ́ play fún yín. Ìgbọ̀ká tó débẹ̀ yẹn. Àwọn awuyewuye kan tún ń bọ́ sí wa létí. Àwọn olórí burúkú kan tí wọ́n ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú tó wá ń pariwo wípé kódà ẹni tí wọ́n ló sọ̀rọ̀ yìí wọ́n ní after tó sọ̀rọ̀ yẹn ó wá sọ fáwọn pé anybody tá bá ti rí lórí social media tàbí offline tó ń bu ẹnu àtẹ́lu lórí Sunday Igboho ká mọ̀ wípé àwọn lágbájá báyìí ni wọ́n ń ṣiṣẹ́ fún. Wọ́n ní kébì gọ́ọ̀mẹ̀ tí dárúkọ àwọn tí wọ́n sọ. Wọ́n ní kò síjọba ló ń ṣiṣẹ́ fún àwọn Fúlàní ló ń ṣiṣẹ́ fún. Pé because àwọn Fúlàní influence wọn ń lo federal might lé gbogbo ẹ̀yà tó kù débi wípé ẹ̀yà tó bá fẹ́ kó dórí àpèrè president ló máa débẹ̀. Ó ní anybody tá bá ti rí tó against olóyè Sunday Igboho lọ́ba Kítóyè tàbí tó attack Yorùbá nation ká mọ̀ pé tó ti gbowó ni. Òótọ́ ni kò parọ́ because normal ẹni tó rí ẹ pé tó normal ó máa gbọ́ pé àwọn kan ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá. Àwa náà fẹ́ máa takò wọn, kò ní takò wọn. Tówó mọ̀kẹ́ta bá gbá òmìnira yìí àtèmi àtòun àti gbogbo ọmọ àtàwọn ìran tó ń bọ̀ ló máa jẹ̀gbádùn ẹ̀. Kọ́ńtírì wo la lè sọ pé ó ń fìyà jẹ àwọn citizen bíi Nàìjíríà báyìí? Mi ì sọ pé tí wọ́n lówó báyìí. Tó lẹ̀ pé gbogbo àwọn citizen wọn they are in abject poverty, chronic poverty. Kọ́ńtírì mélòó ni lágbàáyé? Kò sí. As a matter of fact kò sí rárá ni. Ká má sọ pé wọn ò pọ̀, kò sí. Àwọn kọ́ńtírì tí wọ́n tiẹ̀ ní 1% resources tí Nàìjíríà ní gan, they are living a good life. Wọ́n ń lo 24 hours electricity. Nígbà tí mo wà ń Kotonu iná ò ṣẹ́jú. Tí iná bá ṣẹ́jú bóyá tírélà kan lọ kọlu òpó, bóyá bákọ̀bákọ̀ ṣá láàrin 10-15 minutes iná máa tàn. Wọ́n á dẹ̀ ti sọ lórí rédíò, wọ́n á ti sọ lórí tẹlifíṣàn kan tó múná lọ. Tó bá dìgbà báyìí iná máa lọ, sígbà báyìí iná á dé. Wọ́n lè nìkan fáwọn ní
45 minutes kẹ́ mọ̀ pé 5 minutes ni wọ́n ń sọ yẹn. Ṣé tí ìlú bá dáa, ṣé olóyè Sunday Igboho àti gbogbo àwa ọmọ Yorùbá ṣá máa ní kí Nàìjíríà pín? Kò sẹ́ni tó tiẹ̀ máa ronú lọ bẹ̀, kò dẹ̀ sẹ́ni tó ronú lọ bẹ̀ gan right from time. Ṣùgbọ́n nígbà tí wàhálà yìí dé, táwọn Fúlàní sọ wa kùn tó sún wa kò gírí láyé jù padà kó yá ibi tó bá tẹ̀ mí já sáwà gan ṣùgbọ́n ṣe tán. Gba dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ní bàbá dáadáa. Àwọn tẹ́rí tó ń sọ pé kí bàbá Akíntóyè step down, olóṣèlú ni wọ́n, tẹ́ bá wà surprise. Mo rí àwọn awuyewuye kan tó ń lọ tó ń bọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí tó ní àwọn wèrè kan kó àwọn jọ síbì kan tó ní kí bàbá Akíntóyè step down, kí bàbá Akíntóyè ti kinní kan, kí bàbá Akíntóyè ti kinní kan, kẹ́ ti gbá, wọ́n ti dàgbà, wọ́n ti ṣe gbá. Ó lè ní gbogbo yín. Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho, world media, ìfẹ́ lódùn, akíkanjú ọmọ Yorùbá, home base, everybody, àwa nìkan ni mo lè sọ wípé a clean. Ṣé ráwọn wèrè tán kóra wọn jọ sí orí Zoom tó ń sọ tí wọn ò lè ṣe lógún ọdún, tó jẹ́ wípé látìgbà tá a ti ń ṣe Yorùbá nation yìí a ò rẹ́ anybody nínú wọn kó jáde kó fẹ́ wá support wa. Ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá tún lọ sí country tí wọ́n ń gbé, wọn kì í jáde fún rally ìlú yẹn. Ṣáwọn yẹn ló máa ń sọ̀rọ̀ tó máa wá jọ yín lójú? Ní tìjú ni. Tí wọ́n bá ní tìjú, ó jẹ́ káwọn fún ara wọn tẹ̀rọ kọ́ wò pé èèyàn mélòó ló ń wo àwọn, èèyàn mélòó ló ń wò wọ́n, tí gbogbo wọn kó àwọn jọ bíi sandin tó sùn síbì kan náà, tó kọrí síbì kan náà. Ẹni tó jẹ́bi ṣíàmà wọn nu Zoom olórí tí wọ́n ti sọ̀rọ̀ yẹn, ṣe bá a ti mú rí báyìí tó fẹ́ kó wa lọ fún politics. Yeah. Yes. Ọ̀túnba kò sí ní ọ̀kọ̀ whatsoever. Ó ṣàdíjà tí màá tí wọ́n lè jàgbá ẹnu world media tó fẹ́ kó wa lọ fún olóṣèlú tí mo yarí pé kò jọ. Kódà lẹ́yìn tó bá wa sọ àwọn àwọn pé mo ní influence, mo gbọ́rọ̀ ẹ̀ lọ bá Yakubu gbà yẹn, a ṣe wà pẹ̀lú Yakubu tó dẹ̀jẹ̀ lẹ́ẹ̀rí mi. Àwa mọ̀ pé olóṣèlú ni gbogbo yín tẹ kóra yín jọ yẹn, kò ní dáa fún gbogbo yín. Tí bàbá Akíntóyè bá step down, ta ló fẹ́ take over ní? Ṣé ẹ̀yin ajá olóṣèlú? Ṣé ẹ̀yin tẹ́pọ́ ń lóyìn ni? Ṣé ẹ̀yin lẹ́fẹ́ take over? Wọ́n ní bàbá ti dàgbà. Àgbà tí bàbá dà gan ló help wa because bàbá máa wò pé àwọn tó ń fowó lọ àwọn kí làwọn fẹ́ fowó ṣe, kí làwọn fi ṣe gbá. But ọ̀dọ́ tàbí ẹ̀yin àgbàlagbà tẹ́ ṣe sọ́gbùn bàbá Akíntóyè lọ, you can still do a lot of things with money. As a matter of fact, bàbá Akíntóyè is not complaining to anybody, and àwa ọmọ Yorùbá tá a jọ ọmọ ọkọ Yorùbá, mi ò rò pé à ń complain for anybody. We are not complaining to anybody pé àfẹ́ bàbá mọ́. Àwa la elect bàbá, tá a bá fẹ́ wọn mọ́ a máa sọ jáde. Kò kì í ṣe ẹ̀yin olè jẹ gúdú jẹrá alájẹfẹnunulẹ̀, kò ń ṣe ẹ̀yin lè máa sọ fáwọn pé bàbá òṣèlú bàbá Akíntóyè kọ́ lọ sí mi, ṣó lórí burúkú nìyí ni. Ohun tí God so good báyìí náà sọ pé bàbá Akíntóyè ti ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Ẹ fi wọ́n lẹ́kọ̀ọ́ máa ṣe lọ, wèrè lẹ pè wá bì. Ok, torí pa ti wà ní Nàìjíríà, so ẹ believe pé a ò ní làákàyè. Inú àwọn wèrè tí wọ́n sọ̀rọ̀ yìí, ó ti délé sí ó sọ̀rọ̀ 40 years, ó sọ̀rọ̀ 50 years. Ẹni tí ó ti délé ni wọn for 45 years wà nínú àwọn olórí burúkú wọ̀nyí. Nínú àwọn aláìjẹfẹnunulẹ̀ tó máa yọ wọ Nàìjíríà tí wọ́n yọ jáde. Ọmọ Yorùbá, ẹjá bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé bàbá Akíntóyè is our only representative. Chief Sunday Igboho is only our representative. For now, Emola is only our representative. Why is there?
bàbá wa Gani Alágbàlá Kentos, they are the only representative ìfẹ́lódùn ọmọ Yorùbá is having as at now. Bàbá mi Àkànbí Yágbéyájú ọkùnrin púpọ̀ is only the representative of Yorùbá world media. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè dọ̀la ká ṣẹlẹ̀ sàn mí o. Àkànbí ọmọ Yágbéyájú ọkùnrin púpọ̀ àti ìyá wa Àṣàkẹ́ TV Àṣà àti Ìṣe tó jẹ́ vice president Yorùbá world media all over the world. Èmi ọmọ yín just a member of Yorùbá Nation, also the CEO of Masbi TV, aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán tá a mọ̀ sí Masbi TV lórí ayélujára. Àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ yìí sí láti bí ọ̀sẹ̀ kan, èèyàn tó wé títò 200 èèyàn wá ń dààmú ara yín sí. Minority làwọn wèrè yìí wọ́n wá popularity ni. Wọ́n tẹ̀ ń pè kan ní Àmọ̀tẹ́kùn. Àwa ti mọ Àmọ̀tẹ́kùn sí for a very long time wípé anti bàbá Akíntóyè ni, anti Yorùbá Nation ni, anti olóyè Sunday Igboho ni. A lé wọn kúrò ní mídíà ni. Gbogbo àwọn tí ẹrí tí wọ́n sọ̀rọ̀ yìí bàbá ò ṣe ní fún ara wọn. A rọ̀ wọ́n lóyè ni náà, a rọ̀ wọ́n lóyè ní nínú world media, ṣùgbọ́n àjẹ́ kó hàn síta, a rọ̀ wọ́n lóyè ní nígbà tá a ti rọ́wọ́ tí wọ́n ń gbé. Ẹ wo, ẹ má tọ́ bọ̀ wá lẹ́nu, tẹ bá tọ́ wá bọ̀ wá lẹ́nu á gé yín jẹ, ẹ ní ṣoríire. Torí pé bàbá Akíntóyè ò gbowó tó fi ń lọ́ wọ́n. Kò sí nǹkan méjì, gbogbo wa la mọ̀ wípé wọ́n ń fi billions of dollars wọ́n fi ń bẹ bàbá Akíntóyè, wọ́n fi ń bẹ Sunday Igboho. Àwọn ẹni yìí wọ́n yarí pé àwọn ò ní gbà, òmìnira nìkan làwọn máa gbà. Nígbà tí wọ́n mú bàbá mi olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho ṣá, nígbà tó wà ní Kòtónú wọ́n ṣèní wọn lọ́wọ́, wọ́n ṣèní wọn lẹ́sẹ̀, wọ́n wá ṣèní ẹ̀ papọ̀, wọ́n wá lọ jù wọ́n sọ́dà grand. Àwọn prison yẹn ló máa ń pè ní Angola prison. Ẹni tó bá lójọ́ kan bẹ̀ tó bá jáde síta, if care is not taken, ó lè máa rí ọmọ ojú ẹ̀ lè fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ohun tí tó wà ní underground yẹn. Èèyàn tó wà ní condition yẹn, gbogbo àná kùkù la gbọ́ sọ̀rọ̀ yẹn allegedly tí olórí burúkú Buratai tó pera ẹ̀ ní chief of armed staff, tí olórí burúkú Buhari tí ò ní sùn re tó sọ di ambassador tó Kòtónú torí pé olóyè Sunday Igboho wà Kòtónú tó mú wọn sí. Wèrè ẹ̀ náà sáré gbé helicopter kó láǹdì sí airport Benin, kó lọ síbi tí wọ́n wà, wọ́n fowó bẹ̀ wọ́n, gbogbo alágbọ́n gbà yẹn kó máa fi more than $500 billion fi bẹ̀rẹ̀. Do you think it's a joke? Do you think it's a joke? Kẹ́ ẹ̀ mọye tó jẹ́ ni. Ìyẹn akọ̀ṣì fún yíyan kó yá pé o kò gbà just acceptance. A sì máa fún ẹ kan àfún ẹ ní post minister for peace. Gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn gbogbo yín àṣírí rẹ̀ olóyè Sunday Igboho yarí fún Buhari ni. Mélòó nu yín kẹ̀yọ́ mojú òrò lárí tó ń jápo sáyà? Ìlú òyìnbó ló ẹ̀pẹ̀ lọ́tọ̀ fún yín. Ẹ̀yin wèrè tí ẹni kí bàbá Akíntóyè step down yìí, mélòó nínú yín ló lè reject fígọ̀ owó tí àwọn bàbá wa ń reject? None of you. Kódà gan pẹ̀lú bí wọ́n ṣe reach out sí ẹ tún force ara yín lé wọn. Ká máa sọ wípé tó bá pé tí wọ́n bá take over wọ́n á ta Yorùbá Nation ní lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀yin olórí burúkú wọ̀nyí, tó bá tó àsìkò tó lọ́hùn fẹ́ jẹ́ kẹ́lómi bọ́ síbẹ̀, gbogbo alámàmù. Tẹ bá dẹ̀ rò pé lè raise èèyàn kan láti fi counter bá Akíntóyè, ẹ̀ ń ṣera yín ni o, ẹ̀ ń ṣera yín ni ọmọ Yorùbá, ẹ̀ ń ṣera yín ni. Òjọ́ kò lè work àdẹ̀ nígbà, we are not going to take it. Ọmọ Yorùbá, inú àdúrà nínú èpè èyí tó bá tọ́ sáwọn wèrè tí mò ń sọ̀rọ̀ wọn yìí,
ẹ bá wa fún wọn. Ọ̀rọ̀ àwọn yòókù mo sì lè máa wò pé báwo ni wọn ọmọ tó ń sọ. Ṣé Àmọ̀tẹ́kùn àti bàbá Òṣèlú àwọn méjèèjì yẹn ọ̀rọ̀ wọn ò jọ èmi lójú. This is not the first time tó ń disrespect bàbá Akíntóyè. Kò dẹ́ ṣẹ́jọ́ wọn, kò ń ṣẹ́jọ́ bàbá Akíntóyè náà o. Bàbá Akíntóyè kọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé is as in tó bá rí anybody tó ń gbìyànjú wọn kì í as in ọkọ̀ discourage èèyàn. What anything tó bá ń ṣe tó bá jẹ́ nǹkan tó dáa tó bá déwájú bàbá Akíntóyè ọ máa praise yẹ wọ́n á fún ẹ support tó bá jẹ́ ohun tó dáa. Wọ́n ti ń wá bó ṣe fẹ́ pùlù motion láti yọ bàbá Akíntóyè tipẹ́tipẹ́ wọn ò rí ni wọ́n wá take advantage ti passport yìí. Kí ló kọ́ yìí pẹ̀lú passport? Ta ni yín gan-an? Ṣé àwa tá à ń ṣe movement àkàkà àwa tẹ́yìn tá à ń tẹ̀lé àwọn bàbá Professor Banji Akíntóyè ṣá complain fún yín ni? Ṣá sọ fún yín pé wọ́n gbá wa ni? Àbí ṣá sọ fún yín pé wọ́n ṣèkan tí ò dáa fún wa ni? Gbọ̀rọ̀ mi ń ṣe wá di ẹlẹ́rù. Yorùbá ní ìwọ̀nba ní tàlàbánù ìbejì. Wọ́n ṣépè fún yín ni. Nàìjíríà làwa wà yìí. Ẹyẹ máa bọ̀ Nàìjíríà. Tó bá bí aláìyá anybody yìí rà, ẹ máa bọ̀ kẹ wá ṣèlàjì. Not ìlàjì báwo máa bí kí tó sọ̀rọ̀ báyìí. Ìlàjì lọ́hùn. Ẹ wá ṣe 1%. Ẹ kàn tí ẹ block àdúgbò kan pé mọ́tò kankan ò lè lọ. Ìgbà yẹn la máa mọ̀ pa kíni. Ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn jọ èmi lójú o. Mi ì dẹ̀ blame bàbá Akíntóyè fún wọn lọ. Báwo gan ni bàbá Akíntóyè ṣe máa lọ sí minor channel bẹ́ẹ̀? Channel tẹ́pọ̀ àwọn tó wà mẹ́ máa ń tó 50. Èèyàn tó ń wò wọ́n 1 washing 2 washing 5 washing kí la lọ́ ṣe wù bẹ́ẹ̀. Àfi yọ wọn o, à ń sọ reality ni. Bàbá Akíntóyè ò tún wo how small they are. Wò wọ́n kí minority ni wọ́n. Ẹ invite odindi bàbá Akíntóyè number 1 citizen ilẹ̀ Yorùbá. Kò pọ̀ létí ìyá yín ni. Number 1 citizen ilẹ̀ Yorùbá invite wọn lórí small channel yẹn, lórí channel tí ó function yẹn. Bàbá tún wò pé àwọn ọmọ àwọn lọ pé àwọn wọ́n dẹ̀ lọ. Ká ní bàbá ò wà ní bàbá yẹn ó ń sá fún ìbéèrè ó ń ṣe kinní kan kò fẹ́ ṣe náà wọ́n tún wá báyìí ẹ wo tẹ̀lé sọ fún wọn olórí burúkú ni ó yẹ kẹ́ ti kọ́gbọ́n nínú títẹni tí àánú ń jẹ́wọ́ ta ọkọ̀ ń sọ̀bọ̀ tẹ́lẹ̀. Kàwá mọ̀ pé ẹ̀yìn jẹ́wọ́ ní jáwọ́ ṣùgbọ́n tó ń bi ní máa bi ní gbogbo tí ń jẹ́ tọ́lọ́. Ọlọ́run gan tiẹ̀ ló mọ irú àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé irú àwọn èèyàn báyìí. Tẹ̀lé àwọn èèyàn rọrùn yìí. Ọlọ́run ló mọ irú àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn. Ó mà ṣe o. Kábíyèsí Elédùmarè. God bless our father, emeritus, merited, intelligent Professor Adébánjí Akíntóyè. Kí ni gbogbo yín wò ńgbà tí bàbá Akíntóyè dìde? Ẹ ṣe dìde bí bàbá yìí tó dìde. Ẹ̀yin tẹ́ fẹ́ hijack position wọn tẹ́ fẹ́ take over bẹ̀yẹn. Ẹ ṣe jáde kí bàbá yìí tó jáde. Ẹ ṣe sọ pé kò yẹn wù yín. Kò ń ṣe bàbá ló fi ra wọn jóye. Àwa ọmọ Yorùbá la rí wípé yes bàbá yìí capable ni gbogbo wa ṣe vote fún wọn. Àwọn bíi mẹ́ta ni wọ́n contest ìjọ yẹn. Bọ́lá Ahmed Tinubu wà nù wọn. Bàbá Akíntóyè wà nù wọn. Àtẹnìkan tí mi fẹ́ dárúkọ. Wọ́n dẹ̀ nominate bàbá Akíntóyè. You think it's a joke? Bàbá ti kọ̀wé tó pọ̀. Wọ́n ti ṣe kinní kan. Ta ló ń bi yín lẹ́jọ́? Ta ló bí yín lẹ́jọ́? Ká tẹ̀lé yín tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀. Ká máa wúwà ìwé ẹ̀yìn Yorùbá global kí nípa ní sórí. Ara kún àwọn èèyàn gan o. Ara kún àwọn èèyàn gan. Ẹ fi àwọn leader wálẹ̀ o. Ẹ wo ní Yorùbá ìlú pé bó ti ń gbòòrò. Ó dẹ̀ ní fídíò kan tí mo dẹ̀ fẹ́ pè tẹ́lẹ̀ bọ̀ àwọn mọ̀táwọn wèrè ti upset mi. So tí màá ṣe é ṣe ni pé màá kọ̀ tí màá bẹ̀rẹ̀ another one. God bless you all.